Mi sinmi Ọlọ́run, fẹ́mi tuntun fún mi, kí n lè fẹ́ ohun tí o fẹ́, kì í ṣe èyí tó fẹ́ ṣe. Mi sinmi Ọlọ́run, sọ́kàn mi di mímọ́, kí ìfẹ́ mi ohun tirẹ̀ jọ̀kan lérò àti níṣe. Mi sinmi Ọlọ́run, títí n ó di tirẹ̀, tí ara erùpẹ̀ mi yìí yóò tàn mọ́lẹ̀ ọ̀run. Mi sinmi Ọlọ́run, èmi kì yóò kú láé. Mo bá ọ gbé níwà pípé títí ayérayé. Àmín. Ọlọ́run wa, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àánú yín àti iṣẹ́ ìfẹ́ yín sí wa. Olúwa, ògo ni fún orúkọ yín. A yìn Ọlọ́run àánú, Ọlọ́run ìfẹ́, Ọlọ́run ọ̀rọ̀, Ọlọ́run ìmísí, Ọlọ́run agbára. Ògo ni fún orúkọ yín. A dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ yín iyebíye tí ẹ rán sí wa. A dúpẹ́ oore ọ̀fẹ́ tẹ́ ẹ fi fún wa fún àwọn ìmísí yìí. A dúpẹ́ àánú tá a rí gbà nípasẹ̀ ẹ̀mí mímọ́ tó ràn wá lọ́wọ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ yín. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Jésù bá tún ti wá ní àkókò yìí, ẹ bá wa sọ̀rọ̀. Oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ fi fún wa Ọlọ́run. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi kíkà wa ní ìwé Jòhánù orí ìkẹrin. Ìwé Jòhánù orí ìkẹrin láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ náà ló yẹ ká kà, ṣùgbọ́n ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n yẹn ni a ó kà, la ó ti bẹ̀rẹ̀. Jòhánù orí ìkẹrin. Obìnrin náà wí fún un pé, mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá, tí a ń pè ní Kristi. Nígbà tí òun bá dé, yóò sọ ohun gbogbo fún wa. Jésù wí fún un pé, èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí lé òun. Lórí èyí lé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé, ẹnu sì yà wọ́n pé ó ń bá obìnrin sọ̀rọ̀, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó wí pé, kí ni ìwọ ń wá, tàbí èéṣe tí ìwọ fi ń bá a sọ̀rọ̀. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n yẹn lẹ́ẹ̀kan sí. Lórí èyí lé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé, ẹnu sì yà wọ́n pé ó ń bá obìnrin sọ̀rọ̀, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó wí pé, kí ni ìwọ ń wá, tàbí èéṣe tí ìwọ fi ń bá a sọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí, mo kí wa káàbọ̀. Tí a bá gbàgbé, ó ń bá wa sọ̀rọ̀ lórí gbígbé nínú ọgbọ́n Ọlọ́run. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lórí kí ni ọgbọ́n ó jẹ́. A sì ń wo ipa méjì tá a fi lè gbé nínú ọgbọ́n. Nǹkan kan tí màá tún padà tún sọ fún wa, tí mo ń mẹ́nubà nígbà gbogbo, ni pé bí a ó bá borí Sátánì, a nílò agbára Ọlọ́run. Tá a bá rìn pẹ̀lú rẹ̀, kan ní ìrìn tẹ́ dà wá pọ̀, agbára Ọlọ́run la nílò. Ṣùgbọ́n tá a bá rìn pẹ̀lú ènìyàn, ọgbọ́n la nílò. Nínú ìwé Kólósì orí ìkẹrin, ẹsẹ̀ 5, ó ní ká máa rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí ń bẹ lóde. Eléyìí la sì ti ń wò rírìn nínú ọgbọ́n, pàápàá jùlọ sí àwọn tí ń bẹ lóde.
a sì padà tó máa wo rírìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn onígbàgbọ́. Àwọn tó ń bẹ lóde ni aláìgbàgbọ́. Nínú ẹ̀kọ́ tó kọjá, a wo bí a ṣe gbọ́dọ̀ gbọ́n ní ìbáṣe wa pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí pé ibi tá a ti ń gbà mí sí kọ́ làwọn ti ń gbà. Ibi tá a ti ń gba ìtọ́ni kọ́ làwọn ti ń gbà. Ìfojúsùn tiwọn ó yàtọ̀ fún ìfojúsùn tiwa. Kò sì sí bí aláìgbàgbọ́ ṣe dára tó wuyì tó. Ohun kankan tó sì dájú ni wípé ìmísí àti ìfojúsùn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìmísí àti ìfojúsùn wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. A rí bí Nábótì tó ṣe bọ́ sọ́wọ́ Áhábù. Nábótì kọ̀ láti ta ogún ìbí rẹ̀ tí í ṣe ilẹ̀ rẹ̀, ṣùgbọ́n kò kọ̀ láti gba oyè ẹ̀dẹ́ lọ́wọ́ Áhábù. Kò kọ̀, kò fúnra wípé oyè kíákíá yìí tán sáré gbé òun sókè tí wọ́n ń pè òun ní ọba kejì ọlọ́lá jùlọ yìí, kò mọ̀ wípé ẹ̀dẹ́ ni. Àwọn ọmọ rẹ̀ wọ́n sì gbọ́n ní àkókò tiwọn, wọ́n gbọ́n ní ìran wọn. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ lo ọgbọ́n púpọ̀ láti rìn pẹ̀lú wọn. Mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ tí wọ́n bá máa ba ti ènìyàn jẹ́. Orin tí wọ́n máa kọ fún ni pé a ó mẹ́rin jọba, ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. Wọ́n á jẹ́ ká máa mọ̀ wípé láìsí àwa kò sí àwọn. Láìsí àwa kò sí àwọn. Wọ́n á máa jẹ́ ká mọ̀ wípé àwa ni èmi tí wọ́n fi ń mí. Tí wọ́n bá ń gbé wa sókè báyìí, tí wọ́n ń kọrin iyì àti ẹ̀yẹ fún wa, mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká ṣọ́ra. Tí wọ́n bá ń fi àwọn tí ò yẹ kán fi lọ̀ wá, ìwọ la pè láti wá jọba bí wọ́n ṣe fún Kristi. Ipò ọba dáa ní tòótọ́, ṣùgbọ́n Jésù mọ̀ wípé ẹ̀dẹ́ ni wọ́n fẹ́ fi nǹkan yìí ṣe. Ó kọ̀ láti gba ipò lọ́wọ́ wọn. Nígbà tí wọ́n bá ń pè wá pé ìwọ ló kàn, ìwọ ló yóò ṣe, a rí ọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ká tó pè ọ́, béèrè ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run. Nígbà tó bá dàbí pé ó dára lójú, tọ́nà yẹn dára lójú, tí àmọ̀ràn tán mú wá tó dáa tó wuyì, béèrè lọ́wọ́ Ọlọ́run, nítorí pé Bálámù tí ń pe Bálákì, ẹ̀tẹ́ ni o. Ẹ̀tẹ́. Wọ́n lè fi ohun gbogbo tàn wá. Ẹ rántí pé ọwọ́ wọn lẹ̀tàn wà. Àwa la gbọ́dọ̀ rìn nínú ọgbọ́n. Ọwọ́ àwọn tí ń bẹ lóde ni ẹ̀tàn wà. Àwa la gbọ́dọ̀ rìn nínú ọgbọ́n. Ní gbogbo ènìyàn tí ò bá tí ì rìn Kristi, tí ò tí ì ní ìbápàdé pẹ̀lú Jésù, ẹ̀tàn ń bẹ lọ́wọ́ wọn. Àwa la gbọ́dọ̀ rìn nínú ọgbọ́n. Irú ohun tó wù bá wà nínú ìjọ wa tí a mọ̀ wípé ilé ò tí ì ní ìbápàdé, àmọ̀ràn tó bá mú wá, ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò lè yọ ọwọ́ ẹ̀tàn kúrò. Ṣé ẹ rántí wípé Nehemiah tó ń kọ́lé Olúwa, nínú ilé Olúwa náà ni àlùfáà ti ń tàn jẹ kó jẹ́ káwọn sápamọ́, láì mọ̀ wípé àwọn ọ̀tá ni wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ láti dójú tì Nehemiah. Ṣùgbọ́n ìyẹn sọ wípé iṣẹ́ tó ń ṣe, akíkanjú èèyàn lòun, òun kì í ṣẹni tí ń sá fún èèyàn. Ẹ̀tàn lọ́wọ́ wọn ló wà. Àwa la gbọ́dọ̀ rìn nínú ọgbọ́n. Ní èní, ẹ wo bí tí a kà, wọ́n sọ fún wa bí Jésù ti ń bá obìnrin ará Samaria sọ̀rọ̀ létí odò Jákọ́bù. Wọ́n ti sọ nǹkan tó pọ̀. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n sí níbẹ̀. Ṣùgbọ́n kété tí wọ́n dé, Bíbélì sọ fún wa wípé ẹ̀rù bà wọ́n, wọ́n rí pé obìnrin lọ̀gá ń bá sọ̀rọ̀ yìí. Wọ́n ní kò sẹ́nìkan tó lè bi pé kí lobìnrin wá ṣe. Èmi sì wò ó pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa sọ sínú wọn. Sólùgbàlà náà ń bóbìnrin sọ̀rọ̀ ni. Sólùgbàlà náà ó ń ta geni. Àbólùgbàlà náà sọ fẹ́ fẹ́ ìyàwó ni. Ẹ rí i pé ibi tí a kà yẹn
ó ní ìfúnra dání nítorí pé wọ́n rí i pé ó ń bá obìnrin sọ̀rọ̀. Wọn à sì lè bí ní nǹkan kan. Nǹkan kan sì ń lọ nínú ọkàn wọn pé kí ló lè fà á. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó ní iṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú Jésù Kristi. Àwọn Maria Magdalene, àwọn Maria àti Martha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n níbi eléyìí, ó ní èrò kan táwọn ẹ̀yìn ń rò. Ó ní èrò kan. Ìdí tí ó sì fi ní èrò ni wípé aláìgbàgbọ́ lélẹ̀. Aláìgbàgbọ́ lélẹ̀. Tẹ́ ẹ̀ bá sì ní gbàgbé obìnrin tá à ń sọ nípa ẹ̀, ó ní Jésù tí màmá sọ wípé ìwọ ti lọ́kọ mẹ́fà tẹ́lẹ̀ o. Ó ṣeéṣe nínú ìmúra ẹ̀ kan ti máa wò pé aṣẹ́wó ará Samaria lélẹ̀. Ṣé kìí ṣe pé ó fẹ́ gbé ọ̀gá ṣubú? Ṣùgbọ́n ọ̀rọ̀ ò ṣeé sọ o. Ṣé rí níbí yìí, ó jẹ́ kí a ní òye nǹkan kan, pàápàá jùlọ ní rírìn pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Ní rírìn wa pẹ̀lú àwọn aláìgbàgbọ́, a gbọ́dọ̀ ṣọ́ra fún ìrìn àjò wa àti aláìgbàgbọ́ obìnrin àbí aláìgbàgbọ́ ọkùnrin. Ní rírìn wa, a gbọ́dọ̀ ṣọ́ra, a gbọ́dọ̀ ní ọgbọ́n Ọlọ́run láti rìn pẹ̀lú àwọn ẹlòmíì tí ò dàbí àwa, pàápàá jùlọ ìrìn àjò ọmọ Ọlọ́run pẹ̀lú obìnrin. Ní ọdún mélòó kan sẹ́yìn àti títí di àkókò yìí, ìránṣẹ́ Ọlọ́run kan ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n bẹ̀rẹ̀ sí gbé sórí afẹ́fẹ́ pé ọmọbìnrin tó ń bá a ṣiṣẹ́ ó lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀. Òun náà lọ sọ lórí rádíò pé ó ń bá a lájọṣepọ̀. Bákan náà títí dèní ni àwọn kan sì ń gbégbá pé bàbá wa nínú Olúwa kan ní orílẹ̀-èdè wa ó lájọṣepọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ obìnrin àtàwọn àgbà obìnrin nínú ìjọ Ọlọ́run. Mo rí i pé àwọn wọ̀nyí ò dáhùn. Ṣùgbọ́n bàbá wa nínú Olúwa kan mú ìmọ̀ràn kan wá ní ọdún yẹn lọ́hùn nígbà tá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Wọ́n ní níjọ́ tí àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, àwọn kọ̀ láti fi obìnrin ṣe akọ̀wé àwọn. Kì í ṣe wípé wọn dá, kì í ṣe wípé wọn tẹ̀ sí ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ayé tí a ń gbé ó fi ààyè láti tètè gba ọ̀rọ̀ lẹ́nu obìnrin ju ọkùnrin lọ. Ẹ̀rí tó bá sì jẹ́, ó ṣeé ṣe kí àwọn èèyàn má wò díẹ̀, ká má wo ohun tó wà níbẹ̀ ká tó bẹ̀rẹ̀ wàhálà. Wọ́n nítorí ẹ̀ nígbà táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ọkùnrin lakọ̀wé táwọn o. Kì í ṣe wípé nítorí pé àwọn kì í ṣe ọmọ Ọlọ́run, ṣùgbọ́n àwọn kọ ohun tí ó ba ẹ̀rí àwọn jẹ́. Ẹ má sì gbàgbé pé mo sọ fún wa nínú ẹ̀kọ́ tó kọjá wípé Ọlọ́run nìkan ló mọ ọkàn wa o. Ènìyàn, ohun tí wọ́n bá gbọ́ àti ohun tí wọ́n rí ni àwọn gbàgbọ́. Ọlọ́run kan ló mọ ọkàn wa. Wọ́n lè lo nǹkan yìí, obìnrin, láti fi ba ẹ̀rí wa jẹ́. Ẹ̀rí náà lè má lọ títí, ó sì lè lọ títí. Ṣùgbọ́n tí a bá ṣọ́ra níbi a ó ṣe rìn pẹ̀lú àwọn ẹ̀yà mìíràn, ọkùnrin sí obìnrin, obìnrin sí ọkùnrin, a ó ba ìrìn àjò wa, a ó bà á jẹ́ dé ìpele kan nítorí pé àìgbọ́n. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn tí ń bẹ nínú ayé tí wọ́n bá fẹ́ mú ọmọ Ọlọ́run kan àbí míì, ìbáà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ìbáà jẹ́ olùkọ́ nílé ìwé, ìbáà jẹ́ ọ̀gá kan níbi iṣẹ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà
yàtọ̀ fún pé wọ́n ń lo owó, ohun tí wọ́n máa ń lò jù ó ní láti ran obìnrin sí wọn. A sì gbọ́dọ̀ ṣọ́ra. Mo lò gòkè mo lè sọ, ara ní fàbọ̀ sí o. Kò sí nǹkan tèmi ò lè ṣe. Oore ọ̀fẹ́ Ọlọ́run tó, a ò ní òótọ́. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, a sun ẹkún rojọ́ yóò padà jàre wa o. Nítorí pé ayé tá ń gbé tiẹ̀, èdè ẹ̀, ohùn ẹ̀ ni wọ́n kọ́kọ́ gbọ́. Ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àìmọye oró tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ti dá àwọn ọmọ Ọlọ́run tó sì jẹ́ ọgbẹ́ fún wọn. Ọgbẹ́ tí Ọlọ́run wò tó wòsàn nítòótọ́, ṣùgbọ́n tí àwọn èèyàn sì ń rí àpá rẹ̀ níta tí wọ́n sì ń béèrè, bàbá kí ló fàpá sí yín lára? Mo rántí arákùnrin kan tí a jọ ń sọ̀rọ̀, tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tí wọ́n jẹ́ ọ̀gá níbi iṣẹ́ kan. Nígbà tí àwọn ayé, àwọn ọmọ ìran àkókò yìí tí wọ́n wò pé tìlé pọ̀, tarákùnrin pọ̀, ìwà mímọ́ ẹ̀ pọ̀, ohun gbogbo táwọn bá fẹ́ ṣe kì í gbà wọ́n láàyè. Ó sì jẹ́ ènìyàn tó fẹ́ràn èèyàn. Ó fẹ́ràn àtọkùnrin, àtobìnrin, àti ọmọdé, àti àgbà. Wọ́n jẹ́ olùkọ́ lẹ́nu iṣẹ́ wọn. Wọ́n sì máa ń fi ààyè àwọn àtọkùnrin, àtobìnrin ní ààyè lọ́dọ̀ wọn. Nítorí pé wọn kì í bẹ̀rù wọn, torí pé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Wọ́n máa ń lo àkókò yẹn láti fi bá wọn sọ̀rọ̀ Ọlọ́run. Rárá, ó bèrè sí wọn láìmọ̀. Ó sì gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ó sì fi ń sọ̀rọ̀ sí rẹ̀. Tó bá tẹ̀, yóò kọ wípé, mo gbádùn ibi tá a pàdé lánàá o. Yóò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiẹ̀. Ìyẹn náà yóò sọ wípé, o ṣé ọmọ mi. Ó sì ṣe àǹkán yìí láì jẹ́ kí olùkọ́ yìí mọ̀ wípé ó ń ṣiṣẹ́ ibi bẹ́ẹ̀. Àṣé àwọn ọ̀tá ni wọ́n rán níṣẹ́. Bó sì gbé jáde nìyẹn. Pé ẹ wá wò ó, àwọn nǹkan tá a fi bára sọ̀rọ̀ nígbà tá a lọ lé ìgbafẹ́ níbi tí wọ́n ti lọ bá mi lò. Ènìyàn mélòó ló fẹ́ gbàgbọ́ pé kò rí bẹ́ẹ̀? Nítorí pé bó ṣe ń kọ́ nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti ọ̀gá ló ń kọ́ sí rẹ̀, ló náà ń ṣe bí ẹni pé ó dáhùn. Ọ̀gá ò sì mọ nǹkan kan, nítorí pé bọ́kàn tiẹ̀ ṣe rí. Bóun ti ṣe fi ara mọ́ gbogbo àwọn èèyàn, ó sì ṣiṣẹ́ ibi. Iṣẹ́ ibi ní tí ó sì máa ń dálẹ̀, ó máa ń fa ìrìn àjò wa, máa ń dín agbára ẹ̀ kù. Nítorí pé àkókò tó yẹ ká lò láti fi ṣe àwọn nǹkan tó nítumọ̀, owó tó yẹ ká lò láti fi ṣe àwọn nǹkan tó nítumọ̀, òun la ó máa sáré láti fi fọ orúkọ ara wa mọ́. Ṣùgbọ́n tí a bá ti sáré, tí a ṣọ́ra fún àwọn nǹkan yìí, owó, àkókò wa àti ọkàn wa wọ́n wà lálàáfíà. A ó máa lo owó, a ó máa wo èèyàn, a ó máa gbàdúrà lórí ogun tí Ọlọ́run tó yẹ kó gbé wa borí ẹ̀ pẹ̀lú ọgbọ́n. Ará nínú Olúwa, a lè sọ àìmọye àwọn ọmọ Ọlọ́run tí a ti sá ní ọgbẹ́ nípasẹ̀ àwọn obìnrin. A lè sọ àìmọye ọmọ Ọlọ́run tí wọ́n ti dín ìrìn àjò wọn kù, tí wọ́n ti bẹ̀ ẹ̀rí wọn jẹ́ nítorí ọ̀rọ̀ olóbìnrin. Mo ń bẹ̀ wá ní orúkọ Ọlọ́run ní gbogbo ibi tí a bá wà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a jẹ́ olórí, a jẹ́ ọmọ ẹ̀yìn. Ẹ jẹ́ ká ṣọ́ra ní ìbáṣepọ̀ wa pẹ̀lú ọkùnrin àjèjì àbí obìnrin àjèjì, nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni ohun èlò tí àwọn ayé máa ń lò láti fi dín agbára ìrìn àjò wa kù. Òun ni wọ́n lò láti fi dín agbára ìrìn àjò wa kù. Mo sì ń bẹ̀ wá ní orúkọ Ọlọ́run pé a gbọ́dọ̀ fi nǹkan yìí sí ọkàn. A gbọ́dọ̀ fi sí ọkàn, nítorí pé tí a ò bá fi sí ọkàn, Sátánì yóò gba àkókò wa, yóò gba owó wa. Tí a bá tún ṣọ́ra, yóò ṣì wà nípò padà níbi tá a wò pé Ọlọ́run pè wá sí láti ṣiṣẹ́.
yóò sọ ará Ìbàdàn di ará Èkó, yóò sọ ará Èkó di ará Ìlọrin, yóò máa ṣí wa nípò padà nítorí pé a kọ̀ láti lo ọgbọ́n Ọlọ́run, nítorí pé tí a bá ń rìn pẹ̀lú àwọn ènìyàn tí ń bẹ lóde, a gbọ́dọ̀ ní ọgbọ́n Ọlọ́run. A gbọ́dọ̀ ní ọgbọ́n Ọlọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́ mi ni ó ti ní ìrírí àwọn nǹkan báyìí wò. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni ó ti ní ìrírí ẹ̀ wò níbi tí wọ́n ti ṣí wọn nípò padà, níbi tí wọ́n ti ba ẹ̀rí wọn jẹ́, níbi tí wọ́n ti ba orúkọ wọn jẹ́, níbi tí wọ́n ti dín ìrìn àjò wọn kù, níbi tí wọ́n ti fi àkókò wọn ṣòfò. Àkókò tó yẹ kán lò fún àwọn nǹkan rere míì, tó yẹ kán máa kà fún Ọlọ́run, tí wọ́n ń kà fún ẹjọ́ ìjókòó tí kò nítumọ̀ lórí ọ̀rọ̀ tí gbogbo wa jọ mọ̀ wípé èrú leléyìí, ṣùgbọ́n ẹ̀tàn tí wọ́n lò a kọ̀ láti lo ọgbọ́n Ọlọ́run dípò rẹ̀. Ẹ jẹ́ kí n lo àkókò yìí láti fún àwọn ọkùnrin àbí obìnrin nímọ̀ràn. Arákùnrin kan ní ọdún mélòó kan sẹ́yìn ni wọ́n ń jẹ́rìí kan fún wa nígbà tí wọ́n jẹ́ aláìgbàgbọ́, ẹni tí wọ́n fẹ́ra wọn. Nígbà táwọn á gbàgbọ́, ẹni tó jẹ́ obìnrin kò tíì gbàgbọ́, ló wá jẹ́ inú ìjọ kan ni wọ́n jọ ń lọ. Àbí ká tẹ̀ ní obìnrin náà ti gbàgbọ́ ni wọ́n sì ń ríra wọn. Arákùnrin ti níyàwó, ó ti bímọ. Arábìnrin ibi tó lọ kò rọ́mọ bí. Ẹ sì mọ̀ pé Yorùbá wí pé ojú tó bá ti mọ́ra rí kò lè sọ pé òun ò mọ́ra mọ́ o. Nínú ìjọ kan náà ni wọ́n jọ wà. Nígbà tí arákùnrin ń jẹ́rìí, ló bẹ̀rẹ̀ sí rí wípé obìnrin ń rìnrìn àti súnmọ́ òun padà, nítorí pé ó wò pé ilé tó yẹ kóun wà, ilẹ̀ nìkan dì, ibi tó ń lọ yìí, òun ni ò gbà fún yìí. Nígbà tí àwọn bàbá ń gbà á nímọ̀ràn, ohun tí wọ́n sọ fún ni pé arákùnrin, tí ọ̀rọ̀ bá rí báyìí, ó láti pa ìjọ dà. Torí pé tó o bá pa ìjọ dà, Ọlọ́run kò ní jẹ́ ká bọ́ sínú àrékérekè Sátánì. Mo sì ń bẹ̀ wá àwa tí a ń gbọ́ mi, ẹ jẹ́ á sá fún àrékérekè Sátánì. Ẹ jẹ́ á sá fún ohun gbogbo tó jọ máa gbèrè. Tí a bá rí níbì kan ojú tó ti mọ́ra rí, tí ìrìn yẹn bẹ̀rẹ̀ sí í jọ wípé yóò jọra wọn, ẹ jẹ́ ká sá o. Kì í ṣe wípé a jójo nínú ẹ̀mí, ṣùgbọ́n a jẹ́ ọlọ́gbọ́n nínú Ọlọ́run ni. Ẹ jẹ́ ká sá o. Ohun tí ó bá wù, bí ó jẹ́ pé ìjọ míì yóò gbà wá ní wákàtí kan àti lọ, ẹ jẹ́ ká máa lọ bẹ̀. Nítorí pé níwọ̀n ìgbà tí obìnrin yẹn bá sì ń wò pé ilé tó yẹ kóun wà ní, tí ọkùnrin yẹn wò pé aya tó yẹ kóun fẹ́ nígbà kan ni, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwọn ò fẹ́ra wọn mọ́. Níwọ̀n ìgbà tí ó bá sì ń dára fún wa, ọkùnrin yóò máa wò, obìnrin yóò máa wò pé ibi tó yẹ kóun wà ní. Tí ọ̀rọ̀ bá sì rí bẹ́ẹ̀, a nílò láti sá àsálà fún ẹ̀mí wa. Ará nínú Olúwa, nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn tí ń bẹ lóde, ẹ jẹ́ ká ṣọ́ra púpọ̀ fún ìrìnàjò wa pẹ̀lú obìnrin àbí ọkùnrin àjèjì. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Bí kì í tẹ̀ sí àjèjì náà la pè wọ́n, ìrìnàjò wa pẹ̀lú aláìgbàgbọ́ obìnrin, pẹ̀lú aláìgbàgbọ́ ọkùnrin, ẹ jẹ́ á ṣọ́ra o. Nítorí pé àkókò wa ṣe pàtàkì, owó wa ṣe pàtàkì, ibi tọ́lọ́run fi wá ṣe pàtàkì. Bí a ò bá ṣọ́ra, àwọn nǹkan wọ̀nyí tá ò ṣọ́ra fún yóò ṣì wá nídìí, yóò ṣì wá nípò padà, yóò gba àkókò wa, yóò gbowó wa, yóò gbàrin wa, yóò gba ọ̀rọ̀ wa, nítorí pé a ó lo gbogbo ọ̀nà láti fi mórúkọ wa bọ̀ sípò. Ará, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́. Kò ní ká jẹ́ ká bọ́ sínú ìtẹ̀kùn Sátánì. Ẹ jẹ́ ká ṣọ́ra fún èpè tá ń gbà
lọ́dọ̀ obìnrin ìgbàanì, ọkùnrin ìgbàanì. Ìjọ ká ṣọ́ra fún ibi tá ń pàdé lọ́wọ́ obìnrin ìgbàanì, ọkùnrin ìgbàanì. Ọkùnrin mẹ́wàá ò sí nínú ìrìn àjò yìí o. Ẹ ṣọ́ra. Kristẹ̀ má ti wá sí mi. Má ṣe lérò ìrora láàrin ọ̀tá ló wà. Máa ṣọ́ra. Ọlọ́run á gbé yín ga fún ọ̀rọ̀ yín. Oore ọ̀fẹ́ àti àánú láti má bọ́ sínú ìkẹ́kùn Sátánì, pàápàá jùlọ ìkẹ́kùn obìnrin àjèjì àbí ọkùnrin. Ọlọ́run ẹ fi fún wa o. Ẹ ràn wá lọ́wọ́ kí orúkọ wa, ẹ̀rí wa, owó àti àkókò tẹ́ fún wa ká má ṣe fi ṣòfò Ọlọ́run. Ọlọ́run á gbé yín ga o. Ọlọ́run mo gbàdúrà pé ẹnì kọ̀ọ̀kan bóyá tẹ̀tí wọnú ẹ̀ lọ àti sá wa lọ́gbẹ́ ẹ̀, Olúwa yóò mú wa lára dá. Oore ọ̀fẹ́ nínú ipò tá a bára wa ẹ̀. Bí Jósẹ́fù ti sá ọgbọ́n Ọlọ́run tẹ́ ẹ fún láti sá, Ọlọ́run ẹ fi fún àwa náà lákòókò tiwa. Ẹ má jẹ́ àjìn sínú ọ̀fìn ayé o, kí ẹ̀rí wa kó má bàjẹ́ fún ògo ẹ̀yìn Ọlọ́run. A gbé yín ga Ọlọ́run wa nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Àmín.